Hallelujah. I don't know what to say. I'm just so overwhelmed because I'm sitting right here beside my daddy, the legend. That will be a Kalesa. orúkọ tèmi ni Shina Peters, and I'm overwhelmed, honestly. Ó dàbí pé kí èèyàn rí àwọn ọmọ ẹ̀ kán máa ṣe nǹkan dáadáa, inú orí èèyàn máa wú ni. Sí, mo rí gbogbo àwọn ọmọ mi, gbogbo wọn ń ṣe dáadáa, especially Juju, gbogbo wọn, everybody, you can see them. Ọlọ́run gba gbogbo ògo, Ọlọ́run gba gbogbo ògo, adúpẹ́ fọ́lọ́run, adúpẹ́ fọ́lọ́run. Orímọládé o ṣé o. Our daddy said Orimolade Osheo. A fẹ́ sọ fún yín pé aláyọ̀ láti rí yín níbí báyìí ní àṣálẹ́ yìí sá. King Tunde Samson ni wọ́n ń ṣe birthday bash wọn àti Nigerian stop over gig. Àwa rí yín níbí báyìí. Ẹ̀dẹ̀ ti sọ síwájú pé inú yín dùn. Sá mo fẹ́ béèrè pé tó bá ní nǹkan kan tó yẹ kẹ́ ẹ tẹ́ rò pé ó yẹ kẹ́ ti ṣe ní ìgbà kan tẹ́ ẹ wà ní tẹ́ ẹ tó ẹ pé ẹ̀yin náà ṣe wà ní ọ̀dọ́ wẹrẹ bí àwa kéékèèké yìí ṣé ó ní nǹkan kan tó wù yìí tẹ́ pé ẹ rò pé mi ò bá ti ṣe ṣùgbọ́n tẹ́ ẹ ṣe sà. Love you Omotayo, Soji, I love you. Yeah, well, in my own case, I have no regrets. Instead of that, to his grace, tí èèyàn bá ti wà, bàtà ọmọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́mọ ọdún mẹ́wàá, títí ó fi di 60 plus, tí ó dẹ̀ fìjọ kan, kí ló mi ò rohun fáyọ̀ bí òṣọpẹ́, you know. You can see me and my president. Me and my president, we are. Not the. She's Ajum president, but she's my own life president. We are good to be here. It's beautiful. It's a beautiful evening because of King Tunde Samson. See, let me tell you. You see this guy? But thank God, ó lọ láyọ̀, ó padà. Àwọn kan náà lọ tí wọ́n padà. So inú mi kàn dùn ni, my prince. My princess. Ẹ má bínú ṣé mo pé King Tunde Samson ni wọ́n ń ṣe ìkọ́dá àṣálẹ́ tí bàmí ròyìn Olùsọjí Ọmọ́táyọ̀ SOJ production tí wọ́n package ǹjẹ́ ó ní nǹkan kan tẹ́ ẹ lè sọ pàtó nípa ìrìn àjò yẹn bóyá láàrin àwọn méjì ni àbí àwọn gangan tó jẹ́ SOJ àbí King Tunde Samson gangan. Look, let me tell you, the world that we belong to is so huge. Gone. You can find engineer, photographer, dancer, cinematography, name it, you know, inside music. But let me be honest with you. You see, only if
the music is good, what are you waiting for? Is to dance. Is to dance, enjoy, as we are now, you know. So Tunde Samson, òun ló gbé yìí kalẹ̀, Sọjí Ọmọ́táyọ̀, àwọn ò fẹ́ mọ̀ yẹn. Wọ́n ṣáà ti package ẹ̀ wọ́n ti package ẹ̀ dáadáa. Ọlọ́run dẹ̀ gbà fún wọn. You know, I love them all. I love them all. I love them both. You know. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pé tó bá wá jẹ́ pé ó ní nǹkan kan tẹ́ ẹ̀ bá ṣe music nígbà yẹn títí dìsìn, kí nìkan náà tẹ́ ẹ̀ bá máa ṣe sà? It's creativity. Bí mo yẹ sọ lẹ́kọ̀ọ́, kò pín síbì kan. Tó bá yẹ pé mi ò play music, òjíṣẹ́ Ọlọ́run ni mi bá jẹ́. Kò sí nǹkan tí mo love to be called a man of God. Thank you very much, sir. Ẹ̀yàn ló lè kó o, Òròkì máa lò ó lóṣogbo. Olùsọjí o, Àrẹ̀mú máa lò ó lédè. Ẹ̀yàn ló lè kó o, Òròkì máa lò ó lóṣogbo. Olùsọjí o.